Yes, ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí mo ṣe wà lénìí. Alhamdulillahi Rabbil Alamin. Gbogbo ejò kọ́ ni jíjẹ. But before kí n tó go there, mo fẹ́ sáré sọ one or two things as usual. Àwọn èèyàn kan béèrè pé kí ni àwọn tún lè fi flush apart from bàrà. Although flush tèmi ó yàtọ̀. Flush tí tèmi ń lò fáwọn èèyàn, à ń pè ní àṣàláfíà. Niger ló ti wá àṣàláfíà. Ṣùgbọ́n èyí tí mo tún lè mọ̀ pé lè tún flush o ní aworoso ẹ wá 2 pieces. Kí ni mo sọ? Ẹ má lọ mu mẹ́rin o, just 2 pieces pẹ̀lú ẹ̀pà 50 naira. Ẹ gún papọ̀. Ẹ̀pà 50 naira yẹn àti aworoso méjì, just 2 pieces. Mi ò ní 100 naira méjì o, just 2 pieces. Ẹ gún papọ̀, ẹ dà sínú ògì and wait for it. And wait for it. Ṣé ẹ rí bó ṣe wà yẹn? Ó ń ṣògùn gonorrhea. Ó ń ṣògùn níwọ̀nba. Ó ń ṣògùn staphylococcus. Ó ń ṣògùn ẹ bá ń gbọ́ blockage. Bẹ̀ fún ẹ̀yin tí ẹ̀ ń really suffer blockage as in bladder obstruction. Ẹ bá fẹ́ kán bá yín fojú tó dáadáa, ẹ pè ní o. Ìwọ tó ń suffer blockage náà, yes, at least mild obìnrin, ẹ pè ní o. But èyí tí mò ń sọ tí mo ní ẹ lè lo aworoso ló ní pẹ́rẹ́pẹ́rẹ́ lórí díẹ̀díẹ̀. But the best option is to visit the hospital. Gbogbo ejò kọ́ ni jíjẹ. Ọlọ́run bá mi dúpẹ́ fún daddy mi, may his soul rest in peace. Mo gbọ́ ọ̀rọ̀ àfáà kan, màá show àfáà yẹn láìpẹ́ yìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ wọn. Bí mo ṣe ń wo tiwọn, mo wá rántí bàbá mi kan. Òun mo wá rántí ti daddy mi. Kì í ṣe bàbá mi kan, daddy mi gangan. K'Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Òun ló jẹ́ kí n kọ́kọ́ ṣe fídíò kan tí mo ní gbogbo obìnrin kọ́ ni ó yẹ kí wọ́n mọ dó. Daddy mi yẹn k'Ọlọ́run bá mi fọ̀run kẹ́ àgbàlagbà. Ẹ bá ń gbọ́ àgbàlagbà gidi. Wọ́n ní ìbálòpọ̀ táwọn kan ṣe anyhow. Pé ìbálòpọ̀ ó wà spirit connected. Ìbálòpọ̀ kí n mí sí ẹ, kí èmi náà mí sí mi. Ó wà spirit connected. Bí ẹ̀yin ọmọdé ìsìn bí ẹ ṣe ti bàjẹ́, òun ló fà á tí ẹ fi read the meaning sí. Òun náà ló fi fà á tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan ń lọ sẹ́yìn. Wọ́n ní àwọn obìnrin míì, irun ara wọn tó bá kan ọkùnrin míì àti ibẹ̀ yẹn gbogbo kó mọ̀ ṣe dáadáa fún kó dẹ̀ mọ̀ dàrú fún. Kò kí ń ṣe pé obìnrin yẹn tó bá lọ bòmíì kò wà okay o. Kì í ṣe pé bí kò ní wà okay o. Pé tó bá fara kan yìí ó ní pé tí wọ́n bá jọ ṣe àṣepọ̀, nǹkan tí mo ń try láti sọ nìyẹn. Kì í ṣe pé kò kàn fara kan. Ká sọ mí sí mi kí n mí sí ọ, kí ara yí wọnú ara. Tó bá ṣe bẹ́ẹ̀, báwo ni irun ara obìnrin ṣe máa kan ara rẹ̀? Obìnrin tó wẹ̀wù. So ìbálòpọ̀ náà là ń really sọ níbí. Pé irun obìnrin míì bá kan ọkùnrin míì, ọkùnrin yẹn lè má rí ṣe mọ́. Kó tó rí ṣe, àbí tó bá tún pàdé ẹlòmíì tó jẹ́ wípé ó bá máa tán gbogbo wàhálà yẹn. Bákan náà ni ọkùnrin míì náà. Kò kí ń ṣe pé maybe bí àwọn ṣe máa gámọ̀ nìyẹn o. Wọ́n lè lọ síbòmíì kó dáa fún wọn níbòmíì. So ọ̀rọ̀ daddy mi yẹn ó papọ̀ mọ́ ti àfáà yìí. Ẹ ní sùúrù, ẹ jẹ́ ká gbọ́rọ̀ àfáà yìí fún like 1 minute. Bẹ́ẹ̀ obìnrin míì bẹ tó máa ná owó fún. Ó tún lọ máa bá àwọn aláfẹ́ bá mi ṣáájò gbogbo àjò tán bá ṣe kò ní mú. Àtọ́lọ́run ò fẹ́ sọ ọ́ dèrò ẹ̀yìn ni. Àwọn obìnrin wà lẹ́tàlẹ̀ àwọn obìnrin kan bẹ ẹjọ́ tí wọ́n bá wọlé sí gbèsè ayé rẹ̀, ìmọ́lẹ̀ ayé rẹ̀ ó kù ní straight. Wàláhì Ọlọ́run má jẹ́ á sì fẹ́. Àwọn tó wà ní k'Ọlọ́run má pa wọ́n dà sáìdá. Ìyàwó obìnrin lẹ́lòmíì fẹ́ táyé rẹ̀ ò dá títí dàárọ̀ yìí. Tóun náà mọ̀ pé lájọ́ tóun ti pàdé rẹ̀ lọ́rọ̀ òun ò ti lójútùú mọ́. Ìyàwó òun obìnrin náà lẹ́lòmíì sì fẹ́ táyé rẹ̀ ń dá títí dàárọ̀ yìí. Sọ̀rọ̀ mi yé. Kí ló wá lè ṣe? Ṣé ló fẹ́ yàwó táyé rẹ̀ ọ̀dà kí ló lè ṣe? Ọlọ́run kó síjú àánú wa, ọjà tá a bá wà tẹ́yìn ò bá tà kéèyàn ó pàṣọ dání. Àṣẹ mọ̀ pé àwọn nǹkan kan bẹ Ọlọ́run ò kọ́ pọ̀ tẹ́ bá ti wá mú papọ̀ báyìí ẹ̀ lè ní rọrùn àfi kẹ́ ẹ túká.
Wàláhì bẹ́ẹ̀ ni. àfi kẹ́ ẹ túká kò sí nǹkan kan tó wà kò sí nǹkan tí ń jẹ́ for better for worse irọ́ ló wà ń bẹ̀ kò sí nǹkan tí wọ́n ń pè bẹ́ẹ̀ for better for worse ń bo òun kálukú ló ní tó wáyé láti wá ṣe obìnrin tó bá lọ lẹ́ẹ̀kan tí ò bá rí tí ń fẹ́ ń bẹ̀ kó kúrò ń bẹ̀ bọ́kùnrin náà bá wọbẹ̀ tí ò bá rí tí ń fẹ́ bẹ̀ kó kúrò ń bẹ̀ ọdún 10 sí 15 ó pọ̀jù nínú ìgbésí ayé ọmọkùnrin láti waste rẹ̀ lórí ọ̀rọ̀ obìnrin kan ó sì pọ̀jù fóbìnrin náà láti kó waste rẹ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin kan. gbogbo sẹ́yìn náà gbọ́ gbogbo ejò kọ́ ni jíjẹ gbogbo ejò kọ́ ìdí tẹ̀yìn mi fi ní wàhálà ni ìdí tẹ̀ fi ní wàhálà nìyẹn. ókè mo mọ̀ pé ẹ̀yin kó wàá béèrè pé kí wàá ní ọ̀nà àbáyọ ẹ̀yin náà mọ̀ on point òde sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kó mọ̀ sọ̀rọ̀ àbáyọ àbí báwo la ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ̀ ó ní pé tó bá ti wà pẹ̀lú obìnrin ìwọ tí nǹkan ti ń rosy fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí nǹkan tí ó wá bẹ̀rẹ̀ sí ní dàrú o gbádùn rẹ̀ lákọ̀ọ́kọ́ ó rí bẹ́ẹ̀ ó tún ní kó ní sùúrù fún oṣù kan ó tún wà bẹ́ẹ̀ ó tún ní sùúrù fún oṣù 6 ó tún wà bẹ́ẹ̀ ẹ wà compatible nìyẹn. mo mọ̀ pé àwọn kan máa sọ wípé àbí ìràwọ̀ iná kò papọ̀ mọ́ ìràwọ̀ omi àbí ìràwọ̀ omi àbí ìràwọ̀ iyanrìn like seriously mi ò sọ pé irú àwọn kan bẹ́ẹ̀ yẹn ò ṣiṣẹ́ o bẹ́ẹ̀ àwọn mi ò mọjọ́ tí wọ́n bí wọn ọjọ́ míì tí wọ́n ná wọ́n bí wọn yẹn ọjọ́ fake ni àwọn mi ò mọ̀ so 100% that may not work for some people so èyí tó fi lè mọ̀ náà ni just by observing kó gbéra rẹ kúrò ní physical work kó gbéra rẹ kúrò ní realm spiritual kó gbéra rẹ lọ realm spiritual kó ronú jìnlẹ̀ ni mò ń sọ yẹn wàá dẹ̀ rí àwọn obìnrin míì níjọ́ tó bá kó tiẹ̀ nídìí pé kẹ́ ẹ tiẹ̀ ríra níjọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ hello nìkan rẹ ti bẹ̀rẹ̀ sí ní yí padà sí dáadáa kó wá ṣe mistake kó wá sọ pé okay mo fún ẹ ní owó data 1000 wàá tún rí ìbùkún ayọ̀ nígbésí ayé rẹ pẹ̀lú ẹ̀ irú obìnrin yẹn dìímú ṣáínṣáín dìímú ṣáínṣáín ẹ má mọ̀ fi gbogbo ẹ̀ mọ́ sùn gbogbo ẹ̀ náà kọ́ lẹ́ bá ti rí obìnrin ẹ mọ̀ sáré mọ́ tì nǹkan bọnú nǹkan rárá ó lè tí nǹkan bọnú nǹkan tó kó bá gbèsè ayé rẹ̀ ṣebí ẹ̀ ń wù wá láti mọ kọ́gbọ́n ni yes irú ọgbọ́n tí mo fẹ́ kẹ́ mọ ní leléyìí obìnrin tó wá wà lọ́wọ́ rẹ̀ tó wá dàbí ẹni pípa tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ gbogbo kan bẹ̀rẹ̀ sí ní dàrú kì í ṣe pé tó bá tẹ ọkùnrin míì kò ní dún fún o àbí kò ní wà compatible it is because ẹ wà compatible papọ̀ and God is actually trying to show you a sign in which you need to go. ẹ bá gbọ́n kan sábà yẹn sọ pé ìyẹn ó ṣòwò 10 years nǹkan ò yí padà definitely àwọn obìnrin tí wọ́n á lò àwọn obìnrin pọ̀ tẹ́ máa wà compatible ìwọ obìnrin náà wàá lọ síbi ẹlòmíì náà tẹ́ wà compatible pẹ̀lú ọkùnrin míì tí ìwọ àtọkùnrin yóò bá wà compatible does not mean pé ìwọ àtẹlòmíì ò lè wà compatible tí ìwọ àtobìnrin kò bá wà compatible does not mean pé ìwọ àtobìnrin míì ẹ̀ lè wà compatible you understand ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní fẹ́ nǹkan dàrú kò kí ń ṣe pé bóyá tó bá fẹ́ lòmíì nǹkan yẹn máa dàrú nǹkan yẹn lè má dàrú fẹ́ lòmíì ó máa straight fẹ́ lòmíì because ó ní láti wà ní kẹ́tórì a kì í dáde fẹ́ obìnrin like tí yẹn bá ti dé stage kan láyé tó ti dàgbà ó yẹ kéèyàn náà máa wà nínú spiritual realm lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ejò kọ́ ni jíjẹ gbogbo ejò kọ́ ni jíjẹ so ẹ wà careful kọ́lọ́ má jẹ́ kẹ́ ẹ jẹ èyí tó sọ ìrìn àjò yín tó ti lọ wájú tó wà dá padà sẹ́yìn àwọn ọkùnrin míì gbọ́n o wọ́n mọ̀ àwọn ọkùnrin míì gbọ́n wọ́n pé ibi mo máa kú sí ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan bẹ ní obìnrin yẹn àánú wà lára rẹ̀ gan ni ire wà lára rẹ̀ ibi báyìí mo máa kú sí àwọn obìnrin míì ẹ ti mọ̀ pé ọkùnrin yẹn wà ní èmi ò sọ àwọn míì tó yẹ pé banza bọ́kọ̀ ẹnì kejì wọn ò tiẹ̀ pé wọ́n ro anything o wọ́n á kàn pé bẹ́ẹ̀ làwọn ò kù sí mi sọ wọn yẹn o àwọn tí wọ́n lọ spiritual tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń rò understand tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń rò ó ní mò ń sọ òun mo fi sọ pé irú obìnrin wo ni wọ́n jẹ́ a jẹ́ pé ọkùnrin ń ṣe ẹlẹ̀ wọn ò rí ìwúlò rẹ ní ara ní ìgbésí ayé wọn ni why should ọkùnrin ó wà pẹ̀lú ẹ á máa bẹ̀rẹ̀ sí ní ṣe ẹlẹ̀ wọn ò tẹ jà fúnfẹ́ ẹ̀ so ẹ ní láti discover ara yín pé what is happening this is on point
using my words for this. Bye for now.